information kan ló sọ sí mi lọ́kàn tí mo tẹ̀ ní kí n sáré pass yín. Inú mi á dùn tẹ́ bá lè gbọ́ nítorí pé ìgbọràn sàn ju ẹbọ rírú lọ, ìfetísílẹ̀ dẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ. Pàápàá fún ẹ̀yin tó yẹ pé ẹ máa wà ní bedroom àbí ẹ wà ní dining table àbí ẹ wà ní ibìkan nínú ilé yín àbí níta tí fóònù yín á kàn dédé ring lójijì tẹ́ ẹ sáré lọ síbẹ̀ tẹ́ ẹ lọ pick ẹ̀ torí pé kí fóònù yẹn má bàa cut kẹ́ má ṣe máa waste káàdì máa pe ẹni yẹn padà tẹ́ ẹ máa sáré kiri torí pé fóònù yín ring yẹn. I'm telling you the facts. Tó yẹ pé káàdì 100 naira lẹ́ra tẹ́ fi pe ẹni yẹn padà nígbà tẹ́ ti miss call yẹn ó sàn jùgbà tẹ́ bá sáré tẹ́ bá lọ yọ̀ gbálẹ̀ tẹ́ yọ̀ ṣubú tọpọlọ orí olúwa ẹ̀ tó fọ́ mọ́lẹ̀ tọpọlọ dààmú ẹ̀jẹ̀ àbí tẹ́ ẹ̀jẹ̀ dààmú ọpọlọ tàbí tó lúwa ẹ̀ tẹ́ ẹ̀ dá lẹ́sẹ̀ get mi báyìí. Information yìí ó ṣe pàtàkì o. Ẹ má sáré tàbí kánjú torí pé kọ̀ọ̀kan wọlé sórí fóònù yín even though ó lè jẹ́ ìrá gan lẹ́nu yẹn fẹ́ sọ gan tí ò kàn ní bá kí èèyàn dẹ̀ tu wound torí ìrámùrá kan get mi báyìí. Ẹ try kẹ́ gbọ́ o, ó ṣe pàtàkì o, mi ò ní fojú sunkún ẹnìkankan o. Èmi náà ẹ dẹ̀ ní fojú sunkún mi o, but ẹ try kẹ́ gbọ́ information yìí ó ṣe pàtàkì because ẹlòmíín wà torí káàdì 100 naira ọ̀làhùn yé àwọn ní tí bá tẹ̀lé jẹ́ òun náà jẹ́ fẹ́ kúkú àìláyé ni torí káàdì 100 naira lọ́ni múrin ṣe ya sádànídàní aká fóònù kan ṣe ní 2000 year 2000 ẹ control ìgbésí ayé rẹ̀ ìwọ ọmọ 1990 1988 1970 kan bí ọ ní over 50 years ago fóònù kan ṣẹ̀ṣẹ̀ ẹ control ìgbésí ayé rẹ̀ mi lo ọpọlọ o kọ́ mọ̀ bá a dáká àbí kọ́ mọ̀ bá a dásẹ̀ ló gbà kọ́ bá yọ̀ ṣubú lórí táìsì ọ̀nìmọ́rin bedroom níta sáré àbọ̀ omi dẹ̀ tẹ́ lọ́sẹ̀ rẹ̀ ká jákòjọ́ lórí táìsì.